gbẹ̀gẹ́dẹ́ ti gbiná kedere ti bẹ̀ wò. Ẹ wá wojú àwọn ọmọ ológun àwọn sọ́jà tí wọ́n fẹ́ gba ìjọba mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Ẹ dẹ̀ rí wípé la fi ń jáde la fi ń pàrọwà fáwọn ọmọ Yorùbá wípé ká kún fàdúrà, ká kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá lè ṣe àṣeyọrí níbi ìjọba tí ń ṣe yìí. Àwọn ọmọ ológun kan ti dìde, wọ́n ti gbìyànjú láti gba ìjọba mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Ẹ tẹ̀lé mi kálọ wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ rí káwọn ọmọ Yorùbá a ní láti tají, a ní láti sọjí nítorí wípé ibi tí ilẹ̀ Yorùbá ń lọ, ibi tí orílẹ̀-èdè yìí ń lọ, ẹ rí pé kò yéèyàn. Ẹ rí wípé bí ìran àwọn Haúsá bá ṣe é, tí wọ́n bá fẹ́ kó mbẹ́ kò ní wọ́n pé kí wọ́n kó mbẹ́, bí kí wọ́n fẹ́ kúrò mbẹ́ kan tó fa ìjẹ wọn kalẹ̀ ní tó máa ń wù wọ́n. Ìdí náà tàbí ń pariwo fáwọn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ ká kúnra wa, ẹ jẹ́ ká wà lẹ́yìn ara torí wípé ibi tí nǹkan lọ sí yìí Ọlọ́run ọba nìkan ló lè mọ ohun tó ṣẹlẹ̀. Ẹ tẹ̀lé mi ká lọ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lọ́wọ́ ààrẹ Tinubu lọ́dún tó kọjá ó ti jáde o, ó ti fi statement síta o, ẹ̀yin èèyàn nǹkan pọ̀ o, ẹ wá gbọ́ gbogbo ohun tó tú o. Kódà ìdí tó fi lọ́wọ́n fẹ́ gbàjọba stage tí wọ́n dé, ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ tó sọ yìí, mi ì fẹ́ kẹ́ ẹ má gbọ́, mi ì dẹ̀ fẹ́ kẹ́ ẹ má wò. Now ṣe rí tí bá ti wá ń kà àwọn ìdí tó kà sílẹ̀ ó pọ̀ gan o, ó dẹ̀ tú àwọn àṣírí kan, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ológun. Ńgbà tó wá parí ọ̀rọ̀ ẹ̀ ó wá pèdè kan, ṣùgbọ́n kí lèdè tó pa, ẹ̀yin èèyàn súnmọ́ bí ṣé mọ̀ ká ti ṣèlérí lórí ìkànnì wa wípé àwọn gbìyànjú gbogbo tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú ká máa fi tú ẹ̀yin èèyàn wa, ká máa fi tó yín létí. ṣe rí tó tẹ́ ń wò yìí kì í ṣètò tẹ́ wò ṣẹ́jú mẹ́wàá tẹ́lẹ̀ wò mọ́. èrò ọkàn yín lórí ọ̀rọ̀ tí kọ́nà ẹ̀ yìí sọ mo fẹ́ kẹ́ máa fi sí abala àríwísí ìyẹn yìí kan. Now ẹ̀yin èèyàn tún wọlé àní mẹ́wàá ń ṣẹlẹ̀ ńlú ìṣẹ́. ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Kogi ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ọkọ̀ tó ń tráfù tí akọ̀ akérò wọ́n ń pe ọkọ̀ kan ní Peace Mass Transit, òun làwọn ẹranko yìí àwọn bandits ni wọ́n dá lọ́nà. Gbogbo àwọn èèyàn tí ń bẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ kó ọnú gbó. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn súnmọ́ bí kẹ́ wá wo fọ́nrán yìí, ṣe rí àwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà àfẹn tó bá máa ṣe náà lókù. Iṣẹ́ tí àwọn pípù yìí ń ṣe ó kọjá rádaràda. Àwọn DSS, àwọn ọmọ ológun, vigilante, ọlọ́dẹ ìbílẹ̀, ẹ wá wò bí wọ́n ṣe dojú ìbọn kọ àwọn ẹranko yìí tí wọ́n sì gba àwọn èèyàn wọ̀nyí jáde láàyè. ṣe rí operation eléyìí ó tún fẹ́ẹ̀ dàbí operation bí wọ́n ṣe gba àwọn èèyàn wa lóríire. I'm telling you, tẹ́ ẹ bá tún wo eléyìí, Ọlọ́run nìkan ló lè san àwọn ọmọ ológun àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa. Ọlọ́run nìkan ló lè san wọ́n lẹ́san o. Fọ́nrán yẹn lẹ́rọ ráwò tó ń lọ yìí, ṣùgbọ́n kí làlàyé tí ń bẹ ń díẹ̀ máa gbé ẹ̀yìn èèyàn wa, máa gbé yín débẹ̀. Now ìmí tó tún bẹ ń bì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóríire. Arákùnrin kan bẹ táwọn àjọ DSS tí wọ́n mú, kápẹ́ńtà ni wọ́n pè é. Ṣùgbọ́n arákùnrin tí wọ́n pè ní kápẹ́ńtà yìí, ṣé ẹ lè gbàgbọ́ páwọn àjọ DSS wọ́n fi ilẹ̀. Ńgbà tí wọ́n tó fi ilẹ̀ tán wọ́n tó fún lówó. Ẹ̀yin èèyàn kí ló fà á? Torí arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n kà wọ́n mú òun náà wípé òun náà wà nínú àwọn ikọ̀ ẹgbẹ́ afẹ̀míṣòfò sí òkọkú tí wọ́n lọ kó àwọn ọmọ ní èsì ẹ̀lẹ̀ lóríire l'Ógbómọ̀ṣọ́. Ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ lónìí àwọn àjọ DSS wọ́n ti filẹ̀, wọ́n tó wá fún lówó rọ̀gùnrọ̀gùn. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi filẹ̀? Kí ló orúkọ arákùnrin ìyẹn? Gbogbo ẹ̀ mo máa ṣàlàyé fẹ́yìn èèyàn wa, ìyẹn náà ìkan. Nǹkan tí mo kó wá lónìí yìí ó pọ̀, torí ẹ̀ mo ṣe ní kí ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀. Now ẹ̀yin tó wá wo ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Enugu. Tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ́hùn làwọn ikọ̀ ajínigbé tó lágbára kan ni wọ́n yàbò ilé ìjọsìn Catholic kan. Wọ́n kó àwọn ọmọ ìjọ, kódà àlùfáà wọ́n tó kó wọn lọ. Ṣùgbọ́n can you believe it? Ẹ̀dùnà àwọn kíní Fúlàní kò síbi tí wọn ò sí o. Àwọn Fúlàní dáràndáràn ni mò ń sọ o. Ẹ wá wò àwọn ọmọ ológun ti mú àwọn 3. ṣẹ́rẹ́ yìí tó wá jẹ́ olórí wọn ó sá lọ tán díẹ̀ ló kù. Ṣùgbọ́n táwọn ẹ̀ṣọ́ aláàbò wa tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn o. Kódà wọ́n tún gba dọ́là lọ́wọ́ wọn. Ṣẹ́rú lórí wọn tó wá tí wọ́n wọ́tẹ̀ yìí ń sìn
pẹ̀lú àwọn méjì ní wọ́n ní North Central ìyẹn gbogbo àwọn ìpínlẹ̀ Kwara, Kogi, gbogbo bẹ̀yẹn ló ti ń sọsẹ́. Ó sọ́tù ẹ̀ ní bó bá sọsẹ́ díẹ̀ ní Enugu, yóò sọsẹ́ díẹ̀ ní Kwara, yóò sọsẹ́ díẹ̀ ní Niger, gbogbo àwọn bẹ̀yẹn. Ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí ọwọ́ ti tẹ̀ ẹ wá wojú ẹni bí o. Ṣe rí àwọn ẹranko yìí wọ́n rí lè stress àwọn ọmọ ológun wa o, wọ́n ń stress àwọn ọmọ ológun wa o, ṣùgbọ́n àwọn ọmọ ológun wa wọ́n ń ṣe iṣẹ́ tó lágbára. Mo gbóṣùbà kárí mo gbé fún wọn. Now ẹ̀yin èèyàn ẹ rántí àáfàá Ṣèyí kìkan báyìí tó jáde nígẹta tó ní àwọn aláìgbàgbọ́ àwọn kírísítẹ́nì ń fìdí ẹ̀yẹn kí wọ́n má dá wọn lóhùn, àwọn làwọn pọ̀ jù. Àwọn èèyàn ti ń pariwo báyìí, wọ́n ti ní dandan ní kí wọ́n mú. Ṣé wá rí ibi tí ọ̀rọ̀ wá dé dúró? Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí kan náà wọ́n ti dìde lórí ọ̀rọ̀ ẹ̀ wípé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ àrẹ́ẹ̀sì àáfàá yìí, wípé tí wọn ò bá tètè àrẹ́ẹ̀sì ẹ̀ in tó máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kìí ṣe nǹkan kékeré. Ṣùgbọ́n bó ní gbogbo ọ̀rọ̀ yẹn dé dúró, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Mú kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo kíbi tí ẹ ti mú wá, ẹ̀yin èèyàn wa lágbolé àràbà, mo mọ̀ kí yín bó lójú ọjọ́ ṣe rí, ọ̀dẹ ọdún bí láṣẹ Èdùmàrè, ọ̀dẹ gbogbo ayọ́mọdún. Ẹ̀yin ojú tuntun náà sì rèé tẹ́yìn náà ẹ̀ṣẹ̀ lórí ọ̀fẹ́ tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa. Mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Mọ́ wàá gbàgbé bá ti máa ṣe ibi táwọn èèyàn wa ti lè rí ẹjù síbẹ̀, bẹ́yìn náà ṣe ń jàǹfààní ẹ̀ káwọn míì náà káwọn náà jàǹfààní kí wọ́n mọ tó ń lọ nú ayé. Láì fàkókò yín ṣòfò, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Colonel Mahaji. Tẹ́ ẹ bá gbàgbé kọjá láṣìírí tú wípé àwọn ọmọ ológun kan ń gbìmọ̀ pọ̀, kódà kìí ṣe ọmọ ológun orí ilẹ̀ nìkan, Air Force ń bẹ́nu wọn, Navy ń bẹ́nu wọn, ọlọ́pàá ń bẹ́nu wọn, òṣìṣẹ́ Julius Berger tí ń ṣiṣẹ́ l'Aso Rock ó ń bẹ́nu wọn, tó fi jẹ́ wípé wọ́n padà arrest gbogbo wọn. Ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí, ẹni tí wọ́n ní òun gangan lábẹ́nu gan tó kó àwọn ikọ̀ tí wọ́n dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu jọ, wọ́n ń pè ní Colonel Mahaji. Òun náà ti wá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn. Ṣẹ̀rí ti bá ní kí n fi ọ̀rọ̀ tí ẹnìkan ṣètò, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mi ì ní pẹ́ lórí ẹ̀. Mahaji wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó ní kí ló fà gangan táwọn fi fẹ́ gbàjọba. Ó ní ìjọba táwọn fẹ́ gbà, ó nítorí pé òun fẹ́ràn Nàìjíríà ni, ó nífẹ̀ẹ́ Nàìjíríà ló gbá ọkàn jù, pé ìdí tóun fi fẹ́ gbàjọba nìyẹn, tóun fi wá àwọn èèyàn mọ́ra wípé ẹ jẹ́ gbàjọba. Now ẹ wá mọ bá àwọn ìdí tí ń ká o. Ó nítorí pé òun fẹ́ràn Nàìjíríà, òun sì jẹ́ ọmọ ìlú rere. Ó wá bẹ̀rẹ̀ sí ní ká àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan nínú statementi tó fi síta. Ó ní ètò ààbò ó ló jẹ́ nǹkan pàtàkì táwọn fẹ́ gbàjọba, tó ráwọn rí pé ètò ààbò Nàìjíríà ó ti dẹnu kọlẹ̀. Ó ní ìṣèjọba bí wọ́n ṣe ń ṣèjọba ń lú yìí, ó ní òun rí pé kò bọ́ sí rárá, wípé gbogbo aráàlú lára ni. Ó ní tẹbákàtì ẹ̀wà wò ó ní standard of living pé ìyá mọ̀ ń jẹ pásápásá sára àlúlà. Ó ní ẹ̀yẹn wò láti ìgbà tí wọ́n ti yọ subsidy, ó ní ìyà tí wọ́n ń jara àlú ó tún wá lékè nǹkan sí. Ó ní gbogbo ń táwọn rò pọ̀ lélẹ́yìí. Ó ní tabá tún wá bọ́ sọ́dọ̀ àwọn ọmọ ológun, ó ní ẹwò ń sìn, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun tí wọ́n wà lójú ìjà tí wọ́n ń jà 24/7. Ó ní tẹ bá wo owó tí wọ́n fún wọn, olówó pé owó òdákọ̀mù ni wọ́n fún wọn, pé ìyà ń jẹ wọ́n, ìyà ń jẹ àwọn ọmọ àti ìyàwó wọn. Ó ní ẹ̀yìn kan, ó ní tẹ bá tún wá wà wọn tó tún wá fara pa lójú ìjà, ó ní tẹ bá débi tí wọ́n ti ń tọ́jú wọn, ó ní tọ́jú tí wọ́n fún wọn wípé kò dáa tó. Ó tún sọ̀rọ̀ lórí yẹn, ó bá tó dé ọ̀dọ̀ àwọn ọ̀gá ológun. Ó ní bàbá àṣàlẹ̀ ń bẹ o láàrin àwọn ọ̀gá ológun olóníkálukú, wọ́n mọ àwọn ọmọ wọn. Ó tún wá pèdè kan, ó lẹ́lòmíì látìgbà táwọn ti ń jàjà wàhálà yìí, táwọn ń dojúkọ àwọn ẹgbẹ́ burúkú, àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí, àwọn ẹgbẹ́ eṣin òkọkù yìí, ó lẹ́lòmíì ó ní kò dojú ìjà rí. Ó láwọn kan náà sáà ni wọ́n wà ńbẹ̀ tí wọ́n ń forí fa. Ó ní tó tún wá burú jù bẹ̀ ni pé bínú bá ń bíyàn, báwọn kankan bá ń lọ tó ń ṣẹlẹ̀ tí ò sí, tínú èèyàn ò dùn gẹ́gẹ́ bí ọmọ ológun, ó ní kò sí ta làwọn fẹ́ fẹjọ́ sùn, ó ní kò sí. Ó ní gbogbo eléyìí làwọn rò papọ̀, làwọn fi wò wípé torí ìfẹ́ táwọn ní sí Nàìjíríà káwọn ó gbàjọba ló wá máa ń bẹ̀bẹ̀. Ó wá sọ, ó láwọn ti jìyà, àwọn ti jìyà lórí ètò ààbò Nàìjíríà.
ó ní kí ìjọba wá bójú àánú wà wọn kán wo ipa táwọn náà ti kó wípé látìgbà tí wọ́n ti fi òun sí àhámọ́ yìí pé ìrònú ti change, gbogbo nǹkan tí ò yé ń tẹ́lẹ̀ ó ti yéhùn. Ó ní táwọn aláṣẹ bá lè bójú àánú wo àwọn, ó ní gbogbo orúwà burúkú yìí ò ní tọwọ́ àwọn sọmọ mọ́, pé kí ìjọba dákun kí wọ́n bójú. Ṣẹ́rí àwọn nǹkan tó kà ó pọ̀ o. Ó ní gbogbo owó subsidy tí wọ́n yọ náà, ó ní kí wọ́n fi túlù ṣe, kí ló dá káyé, pé ebi ń pa aráàlú, pé standard of living bó nǹkan tí wọ́n gógó jù, pé ìyà tí sì ń jẹ àwọn ọmọ ológun kò kéré. Ó tún sọ, ó ní kí wọ́n fowó kún owó oṣù tí wọ́n ń fáwọn ọmọ ológun, ó lówó tí wọ́n ń fún wọn, ó ló ti kéré jù kò tó ra nǹkan kan. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀, ó sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi. Lẹ́yìn ọ̀rẹ́yìn ló wá bẹ̀ ìjọba pé kí wọ́n jọ, kí wọ́n wo ọlá ìyà táwọn ti jẹ fún Nàìjíríà, kí wọ́n wo ọlá ètò ààbò táwọn mú lọ́kùnkúndùn, táwọn ò ti jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà kó wó tàbí kó ṣubú pátápátá, pé kí wọ́n dáríjì àwọn, pé tí wọ́n bá sì ti lè dáríjì àwọn, pé gbogbo orú nǹkan báyìí kò ní tọwọ́ àwọn sọmọ mọ́ lọ́jọ́ iwájú àti lásìkò ìgbà mi. Ẹ̀yin èèyàn, Colonel Mahaji ló ń sọ̀rọ̀ tó ń bẹ̀bẹ̀ yìí o. Ẹ gbọ́, ṣé kí wọ́n ó dáríjì? Mo rántí ọ̀rọ̀ tọ́gá ológun sọ, ìyẹn defense minister Christopher Musa, ó pèdè kan, ó lẹ́nikẹ́ni tó bá láàrin àwọn ọmọ ológun tó bá rò wípé káwọn ó dìtẹ̀ gbàjọba ló kàn lọ́rọ̀ àwọn, ó ní wọ́n mọ consequences ẹ̀, wípé ìyà tó bá yẹ káwọn ó fi jẹ wọ́n àwọn ó fi jẹ wọ́n. Ó ní toró náà wà nú àwọn tí wọ́n fẹ́ pa. Ó ní ìjọba kan tiẹ̀ ti ṣe tán, wọ́n ó tọ́jú ìyàwó, wọ́n ó tọ́jú àwọn ọmọ. Ẹ̀yin èèyàn, pẹ̀lú ọ̀rọ̀ tí Colonel Mahaji wá sọ yìí pé kí wọ́n bójú àánú wà wọ́n, kí lẹ rí sí? Ẹ gbọ́, ṣó yẹ kí wọ́n bójú àánú wò wọ́n àbí kò yẹ kí wọ́n bójú àánú wò wọ́n? Bó bá ṣe rí lọ́kàn ti yín, ẹ máa fi in tí ń jẹ́ ìrù ọkàn yín, ẹ máa fi sí abala àríwísí wa, ìyẹn yìí kan. Now, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kogi ó lágbára gan o, tàbá ní tanra wa. Ṣé ráwọn kíní burúkú yìí ní táwa fi ń sọ nìyẹn, ìdáríjì kankan ò sí fún báńdíìtì tẹ́ bá ti mú, ojú àánú kankan ò sí fáwọn èsì òkọkú tẹ́ bá ti mú. Inú mi sì dùn náà ń jò ní pé àwọn áòsì, ìyẹn ilé ìgbìmọ̀ asòfin nílùú Àbújá náà sọ pé kíjọba ó fagilé gbogbo àwọn ètò tí wọ́n gbé kalẹ̀ pé à ń rehabilitate, à ń deradicalize, pé kán fagilé, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀, kò pé tò yẹn kò yẹ kí wọ́n máa bójú àánú wọ̀ ọ̀daràn. Now ẹ wá wo tútàwọn ẹranko ìtúpa ọkọ̀ akérò tó ń lọ nípínlẹ̀ Kogi, ìyẹn Peace Mass Transit, wọ́n dẹ̀ ya bo mọ́tò yẹn, gbogbo àwọn èrò tí ń bẹ nú ẹ̀. Fọ́nrán yẹn lẹ́rọ ráwọ̀ tó ń lọ yìí o, wọ́n sì kó wọn wọnú igbó. Ṣùgbọ́n gbàrà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ làwọn ọmọ ológun dìde, àwọn ọmọ ológun orí ilẹ̀, àwọn àjọ DSS, ọlọ́pàá, àwọn fijilantẹ́, àwọn ọdẹ ìbílẹ̀, gbogbo wọn ni civil defence, gbogbo wọn ni wọ́n pa kìtì mọ́ra. Ẹ wọnú omi tí wọ́n rìn, ibi tẹ́ máa ti wọ́n pọ́n pípí yóò lẹ́rìí ọkàn, ẹ wo ibi tí wọ́n kó àwọn èèyàn gbà. Bọ̀ mú gbóṣùbà kárí fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa. They really did a wonderful job. Ẹ wo ohun tí wọ́n go through. Tẹ́ ẹ bá wo bí wọ́n ṣe operation lè, ó fẹ́ dàbí torí ire. Ẹ wo inú omi tí wọ́n ń gbà. Nígbà tí wọ́n ní ọ̀rọ̀ dojú ẹ̀, wọ́n dojú nǹkan kọra àwọn irin tútù tó ń ró ní kòsẹ́kòsẹ́. Ṣùgbọ́n náà mi dùn wípé gbogbo àwọn èèyàn wọ̀nyí ni wọ́n rí gbà. Lẹ́yìn ìgbà tí wọ́n rí wọn gbà tán, ṣé ń gbọ́, wọn dẹ̀yìn, wọ́n ní dandan ní káwọn mú wọn láàyè. Now àwọn kan dèrò ọ̀run nígbà tí wọ́n dojú ìbọn kọra wọn nípínlẹ̀ Kogi lélẹ̀ ti ṣẹlẹ̀ o. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀yin èèyàn náà, travelling tí ò bá necessary pẹ̀lú tí ń bẹ lù báyìí, ẹ jẹ́ jẹ́ aṣọ́ra. Ṣùgbọ́n thank God pé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ráwọn èèyàn wọ̀nyí, wọ́n rí wọn gbà kalẹ̀. Ìdùnnú bẹ̀ tó wà ń bẹ nìyẹn. Torí ẹ̀ kò sí forgiveness bí sin ló jẹ́ o fáwọn àwọn kíní burúkú dà ń sọ yìí. Now ẹ̀yin èèyàn, ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ire? Now àjọ DSS wọ́n yọ̀ǹda arákùnrin kan tí wọ́n mú. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí
ìgbà tí wọ́n kó àwọn èèyàn wa lóríire òní wọ́n ti arrest arákùnrin carpenter ni wọ́n pè ẹ̀sùn tí wọ́n fi kan òun náà ni wípé ó pẹ̀lú àwọn ikọ̀ èsì òkọkú tí wọ́n lọ kó àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ wa ṣùgbọ́n àwọn àjọ DSS wọ́n mọ̀ fọkùnrin ilẹ̀ kí náà ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn investigator wọn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn thoroughly ẹ̀yin náà mọ̀ orú ọkùnrin yìí ń sìn Ọlọ́run ló ní kí wọ́n mọ̀ ti pa o tó yẹ pé wọ́n ti pa sàárà ni láìsí mọ́ láì mẹ́sẹ̀ now àwọn investigator ló wá clear ẹ̀ wípé arákùnrin ní tòótọ́ táwọn ò bá ní parọ́ táwọn ò sì ní sàbòsí wípé kò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ pé kì í sára wọn pé ṣe tiẹ̀ ló ń ṣe jẹ́jẹ́ orúkọ ẹ̀ ni wọ́n pè ní carpenter náà ni wọ́n ń ṣe Mustapha Mawana òun lórúkọ ẹ̀ Mustapha Mawana òun lórúkọ ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà ni wọ́n ti mú ṣùgbọ́n tó jẹ́ director general fún àjọ DSS alàgbà tó ṣe Àjàyí wọ́n wá pàṣẹ wípé kí wọ́n yọ̀ǹda ẹ̀kú mọ́ lọ ṣùgbọ́n in tí ọ̀gá àgbà àjọ DSS wá ṣe tó wé mi lórí jù ní wípé wọ́n yọ̀ǹda ẹ̀kú mọ́ lọ lọ́wọ́ òfo wọ́n ṣe kíni owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n ní kí wọ́n fún arákùnrin látàrí pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn tónítóní tán wọ́n rí wípé arákùnrin pé kì í ṣe ara wọn ò kódà wọ́n ní ọmọ bíbí ìpínlẹ̀ Katsina ni wọ́n ní ṣùgbọ́n kò sí nínú àwọn ikọ̀ afẹ̀míṣòfò kò sí nínú ikọ̀ àwọn èsì òkọkú tí wọ́n lọ kó àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn lóríire lẹ́yìn ọ̀rẹ́ ìgbà tí wọ́n fi ilẹ̀ tán ọ̀gá àgbà àjọ DSS wọ́n wá pàṣẹ pé kí wọ́n yọ̀ǹda 3 million naira owó náà ń ṣe díẹ̀ o 3 million ni wọ́n ní kí wọ́n fún pé kó máa lọ láyọ̀ àtàlàfíà gẹ́gẹ́ bí compensation serious mi gbọ́rí o bóyá ọlọ́pàá ni àbí nǹkan náà mú yàn kan later wá discover pé ẹnìyàn ò mọ̀ ń pa ẹ̀ wọ́n tún wá compensate ẹ̀ wọ́n fún lówó láì ṣe pé bóyá ilé ẹjọ́ kan pàṣẹ mi ò rírí bọ̀ willingly àjọ DSS wọ́n compensate arákùnrin wọ́n fún ní 3 million naira Mustapha Mawana ń sìn wọ́n ní kó máa lọ lé ẹ̀ láyọ̀ àtàlàfíà o wípé kò lọ́wọ́ kò mẹ́sẹ̀ wípé wọ́n sì mú ni fún díẹ̀ yìí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe compensate pẹ̀lú 3 million wípé kó máa lọ lé ẹ̀ láyọ̀ àtàlàfíà ojú ẹ̀ lẹ́wọ̀n yẹn gbogbo bárakùnrin yẹn yọ tó yẹ pé nígbà tí ojú ogun lé ni wọ́n ti ṣe kíní tiẹ̀ tánu ọlọ́mọdé olúwẹ̀ kó má jìyà tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ now ẹ tún wá wọlé yìí ẹ̀yin èèyàn ṣe é gbàgbé early this month làwọn ikọ̀ àwọn ẹranko yìí ni wọ́n tó kọlu ilé ìjọsìn kan ilé ìjọsìn Catholic ni wọ́n lọ kọlu ibi tí wọ́n ti kó àwọn èèyàn kan lọ kódà ẹni tó jẹ́ bíi pásítọ̀ ńbẹ wọ́n mú kan náà lára wọn ṣùgbọ́n láti ìgbà yẹn làwọn ẹ̀ṣọ́ aláàbò DSS àwọn ọmọ ológun orí ilẹ̀ ọlọ́pàá gbogbo vigilante forest guard gbogbo ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn torí ẹ̀ let's just be sincere àfi tá a bá fẹ́ tanra wa lókù àwọn ọmọ ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà wọ́n ń gbìyànjú wọ́n ṣàṣeyọrí wọ́n tún mú wọn ṣe wá rí tó caught attention mi lórí ìròyìn eléyìí ni wípé arákùnrin kan ń bẹ nínú wọn tán ló ń gangan ni gang leader àwọn ọkọ̀ burúkú yìí náà ó lẹ́wọ̀ yìí good one ó lẹ́wọ̀ yìí ó lẹ́wọ̀ tí mo fi hàn yín yìí o wọ́n ló ń gangan ni ring leader kí ló ṣe ń tiẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ wọ́n ní ó ń ṣọ́ọ̀tì North Central ẹ̀wọ̀n pé North Central nípínlẹ̀ Kwara wà Kogi ó dà pé Niger náà wà lára àwọn ìpínlẹ̀ yẹn wọ́n lára àwọn ibi tó ti ń operate ní tiẹ̀ nìyẹn yóò tún wá wá sẹ́nugun á tún lọ operate now Ẹnugun lọ́wọ́ ti wá tẹ̀ ń sìn kì í ṣe pọ́wọ́ tẹ òun gangan direct àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ méjì lọ́wọ́ kọ́kọ́ tẹ̀ nínú gbó torí wọ́n ní wọ́n dojú ìbọn kọ́ra wọn náà nígbà tí nǹkan dojú ẹ mọ̀ pé láti mọ́ daràn àwọn náà ní sáré fẹ́ jọwọ́ lẹ̀ bẹ́yẹn kódà níbi wọ́n ti náà dojú orin tútù kọ́ra wọn wọ́n sákan balẹ̀ láàrin àwọn èèyàn yẹn ẹyọ kan tó wá kù ẹnu ẹ̀ ní intelligence tí wọ́n fi tíráàkì Aliyu Muhammed yìí àwọn Fúlàní náà ni o Fúlàní dáradára náà ni o ẹ̀yin náà wò ó fi ìlú wọn lẹ̀ north ó wá ń dà wọ́n láàmú lẹ́nugun now wọ́n wá tíráàkì ẹ̀ kódà wọ́n ní ó ti kù díẹ̀ tó ti fẹ́ sá kúrò lẹ́nugun kọ́wọ́ tó tẹ̀ ṣùgbọ́n ìròyìn ayọ̀ ọbẹ̀ ni wípé
gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n jí gbé lọ wọ́n rí wọn gbà láàyè tí kankan ò lè farapa láàrin wọn. Now wọ́n tún gba owó dọ́là lọ́wọ́ wọn, owó dọ́là kẹ́lẹ̀ mọ́ bí táwọn ẹranko yìí tí wọ́n wà atlas dé, wọ́n tún gba náírà náà lọ́wọ́ wọn. Àwọn nǹkan ìjà olóró ńkọ́, àwọn bíi AK tí wọ́n gbà lọ́wọ́ wọn ó ń lọ bí mẹ́rin, wọ́n wá lọ rí mọ́nú lẹ̀. Torí ẹ̀ lèmi fi ń sọ, ẹ má rí pé mo ṣètò kan lánàá mò ń sọ ṣẹ́rin tó ń ṣẹlẹ̀ ní north east north west ní north kìnnìkan ní gbogbo ẹ̀yin gọ́vnà nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ gọ́vnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gọ́vnà ìpínlẹ̀ Èkìtì, Oǹdó, Ògùn, Ọ̀yọ́, ṣé mọ̀ pé ilẹ̀ mú létí àwọn north central wherever yẹn. Ẹ jẹ́ kí ètò ààbò yín in tó ṣẹlẹ̀ lóríire ò tún gbọ́dọ̀ repeat ara again. These people, àwọn tí wọ́n ń kó fún lókè ọ̀yà náà, they are looking for a way to escape. Ẹni tó bá ti lè slack báyìí, tó bá ti lè wọlé sí ìpínlẹ̀ yẹn, ẹ mọ̀ pé ọ̀daràn náà ni ó mọ̀ jẹ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe bolo tí ò ní rùn pẹ́. Tí wọ́n bá tún dé ìpínlẹ̀ yẹn, ìwà abú wọn tí wọ́n ń wù náà ni wọ́n tún fẹ́ máa wù lọ torí owó sàrá tí wọ́n rí ń bẹ̀. Now ojú olòṣìrè o, rèé o, ẹwà àwọn kìíní burúkú tí ìbá ń ṣe pé bó ṣe jẹ́ náà on a good day, tí ìbá ṣe pé bó ṣe jẹ́ ṣe ìbá ṣe pé irin tútù tí wọ́n ń gbé lọ́wọ́, èèyàn lè kojú àwọn ilé ìkẹ́ mọ́ tí wọ́n bàjẹ́ láì ṣe irin tútù lọ́wọ́ wọn. Ṣùgbọ́n thank God ọwọ́ ti tẹ̀ wọ́n ti mú àwọn náà, wọ́n sì ń bẹ ní àkàtà àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí níbi tí wọ́n fi wọ́n sí. Gómìnà ìpínlẹ̀ Enugu kan tẹ̀ ti lérí pé wọ́n ti ṣèpínlẹ̀ yà, pé wọ́n ti ṣe ìpínlẹ̀ yà, wípé gbogbo tó yẹ káwọn ó ṣe lórí wọn làwọn ó ṣe. ní tẹ́mi kàn fẹ́ sọ ni pé kò sí tẹ́ fẹ́ ṣe lórí wọn náà ju pé kán dájọ́ wọn, gómìnà kẹ́yìn sáìn wárántì wọn kí wọ́n dá wọn padà lájú lé ọ̀run. That's the solution. Òfin tẹ́mi fẹ́ kí wọ́n ṣe generally nìyẹn. Ẹni ìsìn òkọ́kú tí wọ́n bá ti mú àbí bandit ní àbí nǹkan kan, ẹ ṣòfin tílẹ̀ ẹjọ́ bá ti lè dájọ́ wọn tí wọ́n dájọ́ fún wọn, ó yá tó ẹjọ́ ikú náà sì ní kí wọ́n mọ̀ dá fún wọn. Tí wọ́n má lè ti dá kí gbogbo ẹ̀yin gọ́fìnà tí gbogbo bá fọ́ sí ìpínlẹ̀ ẹ̀yin ẹ sáìn wárántì wọn kí wọ́n dá wọn padà sọ́run. Ó ní tẹ́ bá tètè mú wọn kúrò nílẹ̀ báwọn nílùú òfin nísinmi o. Now ẹjẹ́ àfẹ́lẹ́ ìkádì ẹ̀lẹ̀ ẹ wá wo ṣé lè mọ́mù la fẹ́ pé àfẹ́lẹ́ ni àbí àfa. Ọ̀rọ̀ tó sọ ó ti fẹ́ dá wàhálà lẹ́nu ayé, ṣùgbọ́n eléyìí wá wú mi lórí because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dìde. Ṣèyíkì jẹ́ngẹ̀ ṣe jíngẹ̀ la fẹ́ pè ní àbí jíngà àgbẹ̀dẹ̀ wọn tán porúkọ wọn lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, tí wọ́n láwọn kìrìsìtẹ́nì aláìgbàgbọ́ ni wọ́n, àwọn làwọn pọ̀ jù ní Nàìjíríà bí kásá àdáwà aláẹ̀sìn. Èmi ò mẹ́ni tó rọ́lọ́run rí, tó bá ti wá dọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wà múra kankan. Àwọn tí wọ́n ń kílèmù páwọn fẹ́ràn Ọlọ́run yìí, ẹ̀ràn tó ń kiri fáwọn wọ́n sì lọ́lọ́run tá à ń sìn, Ọlọ́run wa ìfẹ́ ni, ṣùgbọ́n wọ́n láwọn èèyàn kan kèfèrí ni wọ́n, àwọn làwọn mọ́. Ọlọ́run mọ̀ kù sùúrù lọ́rùn o. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan wọ́n ti dìde o. The National Human Rights Commission NHRC wọ́n ti bẹ ìjọba àpapọ̀ wípé dandan wọ́n gbọ́dọ̀ arrest máa yìí, pé tí wọ́n bá arrest ẹ̀ in tí wọ́n fi wàhálà ẹ̀sẹ̀ dálẹ̀ Nàìjíríà apá ìjọba ò ní ká tí wọ́n bá tètè gbégbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ẹ̀ báyìí. Now nítorí mi fi wá dùn ní pé àti wá rá wọn àáfàá mùsùlùmí kọ̀ọ̀kan náà tí wọ́n ń jáde tí wọ́n ń tako Ṣèyíkì wípé ìjọba ò gbọ́dọ̀ gbójú lórí ọ̀rọ̀ ẹ̀, wọ́n gbọ́dọ̀ arrest ẹ̀ kí wọ́n lọ prosecute ẹ̀. Ṣùgbọ́n can ìjọba arrest him? Ẹja wọn wòran ṣé ìjọba ó arrest ẹ̀ àbátún gbójú náà ni. Ẹ ṣe gan ilé ayé wa náà wò ní bàjẹ́ jẹgbẹ́ àkùnrin náà ọ̀rọ̀ láti gbọ̀yàn o. Ìdí nìyẹn táwọn ọmọ Yorùbá tá fi gbọ́dọ̀ fi fúnjà wa, a gbọ́dọ̀ débẹ̀tì wa kó lè dandan ká wà lẹ́yìn ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu. Ohunkóhun tá a bá mọ̀, ìgbésẹ̀ kíṣẹ̀ tí bá mọ̀ ìwọ̀ta pé a lè gbé látàrí wípé kí ìjọba ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kó lè lálàáfíà, kó lè dúró símsí, kí wọ́n tún fi lè rí kí wọ́n ṣe lè ṣe léyìí kulẹ̀ pàápàá jùlọ èyí tó ń bọ̀ yìí kó tó lè ṣe ọdún mẹ́rin mi kò pé ọdún mẹ́jọ. Kọ́dà bó bá tún jẹ́ pé wọ́n lè ṣe tọ́ta mi náà kó tún ṣe tọ́ta mi ẹ̀ rí i pé ilẹ̀ à ń gbà ládùúrà. Wọ́n á bẹ̀rẹ̀ lórúkọ náà bá àwa tí a máa ń pè mí wípé
ẹ fẹ́ máa wo fọ́nrán wa gbogbo ìgbà tí ẹgbẹ́ bá ti ń wà lórí live tá à ń gbé fídíò jáde kọ́ máa jẹ́ pé ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́ máa ro tó ń lọ lórí channel fídíò táwọn èèyàn jẹ́ káwọn àdìpọ̀ pátá lọ́wọ́ tó wá rí ìtàkùn ẹ̀wọ̀n subscribe sí SUBSRIBE káfíńkà tẹ̀ ló bá yóò yí padà yóò subscribe yóò gbé yóò gbà kó sẹ́gbẹ̀ẹ́ ká fọwọ́ ti aago yẹn aago yóò yí padà yóò di aago mẹ́ta yóò àtọ́ alátòkè wọ́n sàlẹ̀ tó kẹ́ bá wọ́tà yẹn ní káfíńkà tẹ̀ tá bá ti tẹ̀ notification yẹn tàbí lóńgó ni ẹni kí tá bá ti wà lórí live tàgbé fídíò jáde tàgbé ṣọ́ọ̀tì jáde pápá jùlọ táwọn yẹn bá ń kọ́mẹ̀ yóò máa jẹ́ pé ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́ máa dún lóhun rí ohun tó ń lọ lórí channel ó yá ẹ jẹ́ ká subscribe ká lè máa rí àwọn fídíò mi pàápàá jùlọ àwọn tá a ti ṣe sẹ́yìn láti máa ń bẹ̀ wá yìí pé tá a bá wo fídíò títí tá a má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá ká lọ sẹ́yìn àwọn fídíò tá a ṣe ká tó ṣe lé káwọ́ wọn lọ gbá àtàbáwò wọn lọ bí àbá ṣe ń wọ àwọn tẹ̀yìn sí làwọn tíwájú yọ ọmọ yé wa ilẹ̀ Nàìjíríà ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní dàrú ọlọ́àbò ní jẹ́ kan rí ìjọba gbàmọ́ Ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lọ́wọ́ àmì àṣẹ ẹ má gbàgbé àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn pẹ̀lú àwọn tí tó ń bọ̀ wá ọ̀rọ̀ lórí olóṣèlú ọ̀rọ̀ lórí security ètò lórí àwọn ẹ̀sìn Islam Christianity ní ìṣẹ̀ṣe ní gbogbo mi kan tí lọ pátá nílẹ̀ Yorùbá ní a máa mú wá fún yín kẹfì tí sọ́nà kan tó máa retí àwọn fídíò mi ẹ ṣé gan ẹ subscribe kẹ tó lọ ẹ rántí láti tẹ notification bell èrè àwọn fídíò mi